بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. gbogbo àwọn aráyé tá ń wò mí èmi ọmọ ìyá yín olólùfẹ́ yín náà ni mo tún kí n pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi. aráyé yín náà ti rí ọ̀rọ̀ nípa Halloween, ọdún àwọn ẹlẹ́bọ, ọdún òòṣà, ọdún àwọn occult tí wọ́n ṣe ní Saudi. Ẹnìkan wá pè mí ìjọ tí wọ́n ṣe gangan, wàláhì ẹni ń pè mí láti US kí n má dákọ. Wọ́n sẹ́ndì fídíò sí mi pé nǹkan bàjẹ́ lọ́nú ẹ̀sìn. Abẹ́ẹ̀rí tí wọ́n bá tiẹ̀ mọ́ wá ṣe nǹkan ẹbọ, nǹkan òòṣà, nǹkan tí wọ́n fẹ́ kọ́ parẹ́ nù àwọn tòrọ́ọ̀sì mùṣírikí, nǹkan ẹbọ àwọn ẹlẹ́bọ àwọn alágbára òkùnkùn. Ó ní ìlú tó yẹ kó wọ ọkọ̀ yẹ kó wọ Sùndíà bí làákàyè ni ẹ ti gbé wá nù. Bẹ́ẹ̀ dẹ̀ ni bó ti yẹ kó rí nù fún làákàyè tí máa ń ṣiṣẹ́. Yípe bá a bá ń kan ìbàjẹ́ kò sí bí ó ti yẹ ká kàn bàjẹ́ tó dá o, àmọ́ kò yẹ ká kàn látọ̀dọ̀ báyìí. Gẹ́gẹ́ bí lápẹjúwe kí n ṣàpèjúwe ìwà àfáà tó mòfin tó ọmọ kí lọ́lọ́run wí kẹ́lá nẹ́bí wí tó ṣe wá sí fún yàn kí wọ́n á gbọ́ pé wọ́n náà ló fún ọmọ lóyún ọwá lọ́mọ lọ́gbà wọ́n náà àkọ́kọ́ fún yàn lóyún náà ọ̀daràn kan nínú òfin Islam ayídẹ̀kọ́ ni ọwá kọ̀ǹfẹ́sì ó ní wọ́n náà ló fún lóyún tọ̀tọ̀ láyé sọ yìgì ọwá lọ́mọ lọ́gbà ó tún nífẹ̀ẹ́ yà irú rẹ̀ tàbá bárùbà jẹun ní látọ̀dọ̀ àwọn tí ọba mọ̀ á lè kọ̀rẹ́ tí wọ́n pé bí Islam ti wá sọ̀rí àmọ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ àfa tó wá jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ làwọn bárù kan bá wọn. sẹ́mà àpèjúwe tí mo mú wa nì ẹ lè máa understand ẹ̀ pẹ̀lú pé ó yẹ bí báyìí kí wọ́n máa ṣerú nǹkan báyìí kí wọ́n máa ṣe ìkìyàwó tòrọ́ọ̀sì mùṣírikí nǹkan àwọn ẹlẹ́bọ àwọn ọdún olóòṣà àwọn ọdún àwọn kóòtù kún ayẹ kún máa sẹ́nu ìlú mi kọ̀ yẹnu Sùndíà bó ti wá rí lẹ́rìí gbogbo ní máa ń ká ní láwọ akílónì wà kọ́líbù ń sẹ́lì fẹ́ntẹ́rì rẹ bá pé tí ìlàkà bó ti yẹ kórì tí Islam sì jogun lẹ́mí ẹ̀. ìgbà táni ẹ sáǹdì ẹ̀ sí mi mo wo fídíò ẹ̀ mo ní pẹ̀lú gbọ́rọ̀ màá sọ̀rọ̀ lérí ẹ̀ kó tó di pé anzani ṣètọ́nù zikra ìpadà wa rántí mọ́ bóyá lábẹ́ ìjìrà àtúpá kọ́ọ̀yàn àbí àlọ́lẹ̀ ké wá sí kínní gẹ́gẹ́ tí màmá wa ní àmàlíyà tiwa wà ní nàmáhíyà àmàlíyà tó mustamira kò sígbà tá yìí sábà ṣiṣẹ́ yìí. mo padà wá rí àfa bàbá Imam Paris adamallahu hayata ọlọ́mọba àṣàlékún àlàáfíà fún wọn. Àmín. àwọn ni wọ́n wá sọ̀rọ̀ wọ́n ṣe fídíò short fídíò lérí ẹ̀ ìpè ẹ̀yin aráyé ẹ̀yin náà wò ó. ǹjẹ́ ó yẹ ní Sùndíà kọjá pé àwọn ni ọmọ wa ẹgbẹ́ yìí ó bẹ̀rẹ̀ ní Scotland ni ó ti bẹ̀rẹ̀ wọ́n wá ń gbé káàkiri gbogbo ìlú wọn wá fẹ́ kí ogún wọn parẹ́ tó jẹ́ ẹgbẹ́ ayẹyẹ àwọn ẹlẹ́bọ àwọn cultism àwọn aláburú àwọn tó ṣàjẹ́ àwọn alágbára òkùnkùn ayé wọ́n wá gbé wọ́n wá ṣe káàkiri wọ́n wá ṣe débi kí wọ́n wá ní Sùndíà lọ́kàn ìrọ̀bẹ́ ń bá wíwá èèyàn pé Sùndíà ni ó ṣe kí ni o òun lọ́kà tí wọ́n ti wá fẹ́ máa ṣe nísìn ẹ dákun ẹ̀yin àáfàá ẹ dìde ṣàṣì má pé nánú fẹ́ àṣírí làwọn olè àmọ́ gbúlábẹ́rẹ́ ṣẹ́ṣẹ́ wọ̀ọ́dù làwà báyìí kò sí èdè tí èèyàn máa fi sọ̀rọ̀ tí wọ́n lè translate pé ẹja translate ọ̀rọ̀ èdè yìí sí báyìí kò síbi tí èèyàn ti lè pàṣẹ fatiwa nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin àáfàá èmi dé Imam Paris ń bọ́ ọ̀rọ̀ bọ̀ mo gbádùn gbé ti gbọ́rọ̀ kalẹ̀ wọ́n wá sọ pé ọ̀rọ̀ ìtẹ́mi wá rí dìmú bí fídíò ni pé èmi ti ṣe wá sí tèmi o ẹ̀yin àfá alùsúnnà ẹ̀yin àfá báyìí ẹ dìde kára àfá tún kà bí fídíò fẹ́ tó bá wò pé èyí bá wọn tó yẹ pé wọ́n ti zágà anil millatil islamiyya àwọn anil dawatil islamiyya èyí bá wọn tó yẹ pé kébékébé wọ́n máa update wọ́n máa sọ̀rọ̀ pa ẹni báyìí àwọn ọ̀bá wọn wí àwọn àfáàgbà tó yẹ pé wọ́n mọ tí wọ́n ṣe nù súnà àwọn ni mọ̀ ń bá wí ẹ̀yin náà dìde
kò ní máa jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ní bàjẹ́ yìí kò ní máa jẹ́ pé ọ̀rọ̀ àásàrí fèsì yàn àbí ọ̀rọ̀ ẹ̀tẹ́ mọ̀ pé ìjọba ò lè gbé yín nìkan lẹ́mọ̀ á dìde lélẹ́rí. àfáàyè Imam Parí ti farabalẹ̀ indicate àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn àgbà Kùránì sọ pé bẹ́ẹ̀ ni ẹ pera yín waliyatazakkara ulul albab waliyatazakkara ulul albab bí nǹkan bá ṣẹlẹ̀ àwọn tẹ́lẹ̀ wọ́n bá pèrè lápẹ̀ ìsákìyèsí ìpè àdìde Islam farama al-intiba wal-iltifat kátàyànjí ìpè ẹ̀yìn àfà ẹ dìde ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ dìde tó ń gbẹ̀ nírìjọ kan wa ma arsalna min rasulin illa bilisani qawmi ẹ nírìjọ kan kọ́lọ́ mọ́ fi àfà gbà síbẹ̀ kọ́lá bàbá Imam Parí sí wọn dákọ̀ àwọn Sufi ẹ̀yin tí wàhálà yín pọ̀ ẹ mọ̀lẹ́ lè ṣe dáwà kò sẹ́ni tẹ̀lé bá sọ̀rọ̀ kò sẹ́ni tẹ̀lé ṣe kíní kò sẹ́ni tẹ̀lé dájú kọ kò sẹ́ni tẹ̀lé ìpèrò kọ kò sẹ́ni tẹ̀lé tí ọjọ́ mọ́ bá Nábì Muhammad ti pè yàn kọ́dà bá Nábì bá fẹ́ pe àwọn olórí ọba gbogbogbò àbí àmúkọ́ kìsù bẹ́ẹ̀ Ànábì ó fi àpọ́nlé síbẹ̀ tẹ́ bá fẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀ àmọ́ ìtàn ẹgbẹ́ yín mọ̀ pé kò sápọ́nlé mọ́ tí ọba ti sí ẹgbẹ́ kan lájọ wà á bolókọ á pé bá ti wù ú ẹ̀yin tẹ́ láyà bẹ́ẹ̀ ọyẹ dìde sọ̀rọ̀ yìí àpẹẹlẹ ni wọ́n gbé wá fún yín náà wọ́n wo pọ̀ yín nínú mímọ́ wọ́n wo pọ̀ yín nínú ọ̀rọ̀ Islam bó ti jọ yín lógún lábárí Akíìmù ń bá bọ́ta ibi tẹ́ ń lọ gangan nu ṣe sì máa pé Kùránì sọ pé àwọn kan bẹ́ẹ̀ tó pé famazalu kamazalu kẹlù ìntàmìlì àléyìí yẹlẹ̀ àṣà àwọn tẹ̀tẹ̀rúkú yẹlẹ̀ àṣà tá a bá fún yẹn lápẹlẹ kájẹ pẹlẹ padà fún yẹn ní ipe àwọn òtètè rí fídíò yìí ìjọ àwa alùsùnà o gẹ́gẹ́ bí tí Imam Parí ti sọ yìí àwa náà faramọ́ inú wa òdì sí dùn sí àmọ́dúkọ kẹ́kọ̀ọ́kẹ́ ló níjọba tiẹ̀ ìtọ́wù ìjọba Saudi àkótó ṣe kíni o kó tó gbé wa nù àmọ́nu òdù sí azza wa salamu alaykum tó yẹ kó wínú ẹ̀gbọ́n tọ́pìkì ni kí ló kà wá alùsùnà nínú wọ́n ṣe Halloween ní Saudi wallahi tẹ́ ṣe tọ́pìkì program ẹ kọ́kọ́ wo tọ́pìkì ni mo kọ́kọ́ rí pé àkọ́kọ́ ni pé ó ti tako nǹkan aslun min usul alùsùnà ẹ̀yẹ̀yàn ìwọ náà tó bá ní fóònù kò ní ìdíje ẹ̀mọ́júwe tíra fún ọ kàrà Google arọ́dù alẹ́ mukhalifi aslun min usul alùsùnà àbíkọ́ wo arọ́dù alẹ́ mukhalifi aslul islam ǹjẹ́ tí a bá rí mùsùlùmí ẹgbẹ́ wa tí wọ́n ń ṣe nǹkan mi àbọ̀gbà nǹkan mi wọlé ní Islam ǹjẹ́ a ta lè fún un lésì ká tọrú ẹni bẹ́ẹ̀ sọ́nà àbá lè ṣe number 1 ǹjẹ́ àwọn kèfèrí tí wọ́n fẹ́ máa dá ẹ̀sìn rú wọ́n tún wọ́n fẹ́ kọjá àlà wọ́n fẹ́ bá a dé bí Islam tiwa ǹjẹ́ a lè fún un lésì ká dá nǹkan padà sí wọn lẹ́yìn àbí ọ̀dà wọ́n ní kọ́ídà òṣùlíyà ni pé àrọ́dù kẹ́ẹ̀kọ́ sí wọn padà bí Saudiya ló bá gbà á irú nǹkan bẹ́ẹ̀ wípé a lè ṣe Halloween àbí ìjọba Saudiya ló gbà dandan ni láti ọ̀dọ̀ àwọn àfà Saudiya gangan kí wọ́n ṣe fàtiwá lérí ẹ̀ torí ìdákẹ́jẹ́ òní àwọn ẹlòmíràn ọmọ fẹ̀mí sí pé àbórí bẹ́ẹ̀ ló jẹ́ káwọn àfọ̀dákẹ́ àfà àwọn àkànbí àpẹẹrẹ Abu Ali Daka ọsọgbọnà kan nínú pọ́jẹ́tì bíi báàsù tí wọ́n sọ pé kí wọ́n náà gúgù kò wó ó ní asáàkìtù alẹ́lẹ́hàkì ṣèitọ́nù àkàràsù kí wọ́n náà rí pé ìtìjọba gbé wá rè kò bá mú kọ́ wá jẹ́ kẹ́kọ̀ọ́ àrò ní sọ pé ìjọba Saudiya ní ṣe wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ṣèitọ́nù ni ó ṣe dédé ọ̀rọ̀ tí Kutubi kọ́kọ́ sọ ìpè kí ló kà wá Ahlus-Sunnah kí ló kẹ̀yìn Ahlus-Sunnah wá kakọ́ ìdá àwọn Ahlus-Sunnah tó sọ pé arọ́dù alẹ́ mukhalifi aslun min usuli Ahlus-Sunnah kọ́dẹ̀ tó bá kà wá wájú ó tún kakọ́ ìdá kẹtọ́ tó sọ fún wa pé raddul batili wajibun raddul batili wajibun lábẹ́ pírójẹ́tì yẹn tí àáfàá tó kọ́ ń tó sọ lówí bẹ́ẹ̀ níbi tí mo ní ká Google kú ọ̀nà lọ́lẹ́ wò ipe torí wọ́n pè é sì ká jáde
ipe rọ́dù tá a ṣe fáwọn tó takò abáyá nú ọmọ ìsìláàmù ní wú ọmọ mùsùlùmí kan ní wú tí ọba amúnú ìsìláàmù àbí kèfèrí ló wú tí ọ̀dà sẹ́sìn wa sáni fún ẹlẹ́sì àbálẹ̀ fún ẹlẹ́sì abẹ́ ìmọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tán yẹnyẹn òun ní kọ́ wà lọ́lẹ́ dúró lé pé lakum dinukum waliya din wọ́n jọ yẹ abẹ́ torí pé gbogbo àwọn èèyàn tí Ànábì Muhammad pè sínú Islam kò sọ pé lakum dinukum waliya din ó pè àwọn kèfèrí náà sínú Islam ó pè àwọn tani o ó pè àwọn kèfèrí náà sínú Islam kò sọ pé wọ́n ti sẹ́sì tí wọ́n là àfáà Sheikh Nasir al-Aql ọsọ gbọ́nù kan ó ní ar-raddu ala al-mukhalifi min usul al-Islam èyí wọn kọ́ fi takọ̀ ọ̀rọ̀ kútú wípé kí ló kà wá lù súnà wádùn ni ó ti takọ̀ iṣẹ́ súnà tó gbé lọ́wọ́ ìwọ́n wá dúró lórí pé báyà ìjọba dáadáa àbá pàṣẹ mẹ́sẹ̀jì sí yín ni pẹ̀lú yí pé ẹ̀yin náà lè pariwo àlùsúnà ǹjẹ́ kí ni ìbámu kí ni èyí náà rí sí kò yẹ kó wá sọ gbọ́nù pé kí ló kà wá kí ló kà ọ̀rọ̀ sòdíyà nínú ọ̀rọ̀ Islam sòdíyà ṣe ìlú tó wà nọ́mbà 2 nọ́mbà 1 ni a máa ti mọ àládà yín kí ló tó jẹun sọ bẹ́ẹ̀ sòdíyà àwọn gbé sòdíyà àti gbogbo ayé gbé sòdíyà sí ìlú ẹ̀sìn tó jẹ́ nọ́mbà 1 tó abẹ́rẹ́ kọ̀ọ̀kan wá sọ pé máa yuslihu li miliha isali milihu fasad tí yọba bàjẹ́ kí ni ó tún ṣe ìtumọ̀ pé ìlú Saudi tó jẹ́ nọ́mbà 1 ìlú ẹ̀sìn tó ní àwọn àfá ẹ̀sìn tó wá di pé wọ́n ń ṣe nǹkan bàjẹ́ bẹ́ẹ̀ tó bá bàjẹ́ bá nì kí ni wàá tó ìlú wo ni wọ́n àtúnṣe mọ́ torí pé mo fẹ́ máa ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún ọ tẹ́ ẹ bá dúró lérí pé kí ló kà wá nǹkan ọmọ bàjẹ́ àmọ́ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ tẹ́ bá nídìí mùsáádà ẹ̀ ní sọ pé ẹ̀yin èso ọmọ lárúbáwá ẹ̀ mọ bẹ́ẹ̀ ti sọ Yorùbá ń wà sí tẹ́ sì lọ lè translate ẹ̀ tẹ́ fi gba mùsáádà jáde àkílẹ̀ tẹ̀ wá lè pàṣẹ fatuwa náà bẹ́ẹ̀ tí àwọn tọ́jẹ́lédè ló sì mọ̀ pé tí wọ́n ṣe sùn díẹ̀ yìí o ọ̀dọ́ bí ìgbà bá padà dé lérí pé wọ́n translate ẹ̀ sí èdè lárúbáwá náà wọ́n padà mọ́ pé kọ́lá àwọn àkànnù àwọn àfáàlẹ̀ Yorùbá ní Nàìjíríà náà dìde àwọn náà sọ̀rọ̀ ìpè kí ní Yorùbá mu ìsìdákẹ́ wọ́n ní ìdákẹ́ lérí ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ṣe ìtọ́nù àkàràsù ṣe ìtọ́nì ni tí ò lè sọ̀rọ̀ tó láhán tí ò lè sọ̀rọ̀ kàhárì sí mọ́kọ̀ọ̀bẹ̀ bí ẹni tó wà nù sàárè tí wọ́n ti bó síbẹ̀ mo wá fẹ́ mọ̀ ṣàlàyé lọ pé tí wọ́n bá sọ pé kí ló kàn yín kí ló kàn wá pẹ̀lú èsì wáàsí Imam Paris àkọ́kọ́ òríṣẹ́ jẹ́ rárá nu wọ́n gbé yín sípò ẹ̀sì jára yín bọ́nu number 1 number 2 ó ní pé ìlú Saudiya ìlú ẹ̀sìn ni tó ìlú mi wá ń bẹ tó yẹ pé yóò mọ̀ sí àwọn nǹkan mi bóyá àwọn àfáàgbà wọn è sọ̀rọ̀ lé àbí wọ́n sọ̀rọ̀ lé kí ni pàtí náà tó rà rí lọ́dọ̀ àwọn Sheikh Adam rahimahullah lóye mutira Sheikh Ibrahim wájú ni ipe nígbà wọn fẹ́ gbé Kaaba tó fẹ́ gbé Kaaba kó omi tó wà ẹ́ Sheikh Ibrahim náà dìdí ṣe tíra nígbà wọn sọ pé tó bá jẹ pé Kaaba o kèé bá sí ogún ẹ̀yìn Saudiya tó bá jẹ gbogbo àwọn mùsùlùmí náà àwọn ẹlẹ́tọ̀ àti sọ̀rọ̀ ló fi ṣe tíra ìbùkọ́ Subulu Salam fi ìbùkọ́ ìrìnmọ̀kọ́ ṣé Ibrahim ẹ̀sà ṣe lárúbáwá inshallah Áfíríkà ni tí wọ́n bá dẹ́rọ pọ́n bá wí gbọ́nà tí wọ́n wí lónìí pé ọ̀rọ̀ Saudiya ni kọ̀ọ̀kan wá ìjọba Saudiya ni nǹkan máa jẹ́ àbí oníṣẹ́ kíni òkò níbàjẹ́ ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ alùsùnà ọ̀rọ̀ yẹn ṣe kíni o kì í sọ̀rọ̀ alùsùnà àkọ́kọ́ tó kọ́kọ́ fi ta wọ́n jí tó fi kọ́kọ́ pè wọ́n ni pé ìlú lè máa wà kọ́ máa wù àwọn nǹkan míì táwọn náà mọ̀ pé ìtàwọn gbé wa yọ̀dá ìmọ̀ káwọn kankan fún ọ àkọ́kọ́ ni pé Saudiya wọ́n wù àwọn kankan lápèjúwe mo béèrè lọ́wọ́ dídí ọmọ ìyá mi tájọ kẹ́kọ̀ọ́
ó nínú tí ń bà òun nú jẹ́ jù báyìí ni pé hajj tó ń wá lọ ní ìyá 2018 yìí chọ́ọ̀chì tí wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí ní Jeddah ó ní wọ́n chọ́ọ̀chì ní kápẹ́nì àbí kárìkọ̀ fẹ́ sí irú chọ́ọ̀chì tí ó tó bẹ̀ mọ́ ní lágbàáyé. Subhanallah. Number 1. Ẹlẹ́kẹ̀jì ẹ̀rí tẹ́ bá wo àníkẹ́yọ̀ ọmọ free àmọ́ tí ọba sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó bá ti fẹ́ máa sáwọ̀ kò sí tó burú kẹ́ sọ pé alẹ́ Saudi àti kò lójú ọ̀nà o àmọ́ ẹni lè sọ torí pé ibẹ̀ náà ní kíni o òkèlè ti ń pọ́n. bẹ́ẹ̀ ti ń jẹ. wọ́n bẹ̀rẹ̀ nìkan wọ́n ṣe àwọn kírísítẹ̀nì wọ́n máa ṣe bí wọ́n máa yà àwọn fọ́tò bí Ànábì Isa àbí Mariam wọ́n wá ṣe kan bóyá bí around year 2014 àbí wọ́n ṣe kan gold wọ́n fi ṣe owó tí wọ́n gbélé ọ̀pọ̀ owó tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbélé ọ̀pọ̀ wọ́n wá ń bèrè the highest bidder ẹni tó lè rà á ní gbogbo òlú lágbàáyé ẹ jẹ́ mọ̀ pé odidi ọmọ ọba lọ́ra wa ọba Sudiya kẹwàá dákẹ́ pé nǹkan báyìí ò ṣe nǹkan báyìí ò ṣe àwọn tí àwọn kírísítẹ́nì ń bọ ni wọ́n wá ṣe pẹ̀lú gold wọ́n wá ń bèrè pé ìlú olóde rà ọmọ Sudiya ọmọ ọba ara wa níbẹ̀ òun ni kò ṣe kí ni o ààrẹ nìkan kan kọ́ pàṣípàtì wa lérí ẹ̀ tẹ́ bá dúró lérí pé ọ̀rọ̀ kí ni gbà ó di mélòó ó di méjì ọdọ ìgbà tí akọrin wo ni téèyàn bá lè rán mi létí nínú àwọn akọrin Amẹ́ríkà àwọn òṣìṣẹ́ Amẹ́ríkà náà lóbìnrin ṣé àmọ́ bí wọ́n ti máa ń múra tó máa jó o wọ́n gbé wọ Saudiya bóyá ṣé kése Beyonce àbí ṣá Nicki Minaj abẹ́nìkan mo gbàgbé kẹ́kẹ́ bí ọdún 3 sẹ́yìn nínú tí ò sí bẹ̀tẹ́ lẹ́nu o nígbà wọn bá ti ń ṣe léyìí tí ń rọrùn wọ́n gbé mi wá ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ ni bá tàbí jọ pé ti Joshua ipe ọwọ́ ajá bá Dubai kọ́ lélẹ́ àbí èyí òun ni kò ṣẹ̀ṣẹ̀ wò torí pé ọ̀rọ̀ ríádọ̀ ni ọ̀rọ̀ sport lẹ́yìn òun Islam sì fara mọ́rọ̀ sport àmọ́ kọ́bí ọmọ wa jó tá a mọ ohun obìnrin Islam ṣé àtàbọ̀rọ̀ máa gbọ́ ni ká tó wá ní ìta gbangba wájú àwọn ọkùnrin kó tó wá ní hóhò. Subhanallah. tí wọ́n bá wá sọ pé kí ló kàn yín ọ̀sàbòsí sunna tó ń claim àfa bẹ́ẹ̀ dẹ̀ ni Imam Paris tó àṣàrà sọ́dọ̀ ibẹ̀ yẹn alùsùnà tẹ́lẹ̀ sọ̀rọ̀ ọyẹ jáde àfa mọ́tí ń sọ Imam mọ́tí ń wí torí pé ẹ̀kọ́ tí ń bẹ lára wọn náà ni wọ́n lò gẹ́gẹ́ bí afẹ́lẹ́ kọ̀ọ̀kan sọ pé idha kunta fi hajatin mursila tó bá wà ṣe sí kẹfẹ́ ìkí mo fẹ́ ṣe yìí ilé iṣẹ́ tó mo wá fẹ́ rán yàn fa arsil hakima ṣe bẹ́ẹ̀ tẹ̀lé rẹ bá pé láàrín inshallah فأرسل حكيما ولا توصي ẹni ẹni rẹ bá ṣe kíni o tó bá pé la ṣe kíni láàrín àfa àwọn ará yín o sì disappoint ara yín àkọ́kọ́ ni pé àfa àṣàrà Imam Paris àṣàrà sáwọn àgbà àfa àlùsùnà ọ̀kọ́kọ́ sí ń bẹ ìgbà tí wọ́n wá bọ́ta tó wá sọ̀rọ̀ ọwọ́ akọ́tọ́ bí kékeré kí ló kan àwọn àlùsùnà nípa àlóyìn tí wọ́n ṣe ní Saudi ẹjẹ gbogbo ńlá káyìn. La ilaha illallah ọgbọ́rọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni ọgbọ́rọ̀ ẹlẹ́kọ̀ọ́ lẹ́lẹ́lẹ́ ọ̀rọ̀ ni ọ̀tàkójú ọ̀nà tó kọ́kọ́ wà púpọ̀ àwọn akíìmù ní bèrè wọ́n bèrè àwọn àgbààgbà fáálù súnnà tó tún jẹ́ lẹ́kọ̀ọ́ ìbọ́ta tí ẹ ní ọkọ́kọ́ bọ́ta afá kan sọ pé ẹ máa yin ní ọ̀rọ̀ wò kó torí pé jáde ẹ máa wá sọ torí pé bẹ́ẹ̀ bá sọ tán ó lè má ṣe yanjú mọ́ kí wọ́n náà wá digest ọ̀rọ̀ nǹkan tó wá wò pé kí lọ́kàn lérí ọ̀rọ̀ ọ̀lú lérí ọ̀rọ̀ Saudiya kọ́nà kọ́ jẹ́ pé jọba abẹ òṣèlú wọn bá ní ṣebí ìlú ẹ̀sìn ni àmọ́ mo ti sọ́ọ́dí ọ̀pọ̀ yìí ti pẹ́ tí tọ́ba jẹ́ afá sọ́ọ́dí òṣèlú ní ọba sọ̀rọ̀ kan tọ́ba ṣe déédéé tẹ́ bá sọ ẹni àfa àwa kan ọsọ báyìí táyẹ pé Buntemi àbáni tọjọ mọ́rí ọ̀rọ̀ tẹ́ bá wà ẹni Sheikh Buntemi àsọ báyìí bí Imam Ghazali bá sọ ẹ sọ bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé wọ́n bá sọ̀rọ̀ kan ọwọ́ àtakò tí ẹ̀yin wí ẹ mọ̀ ní ẹ̀ tẹ̀lé àfà kan
ọlọ́run bá láti al-kitab wa sunnah. nígbà tí bàbá mudirul markaz adamallahu ayatahu number 1 pé àǹtúdà wọ́n sì bá kí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tàwọn nínú àfáàdù súnà yìí náà tó náà sọ gbọ́nà pé àǹtúdà pẹ̀lú ẹ̀rí pé bóńtẹ̀mí àmọ́ ṣe báyìí tọ́mọ rẹ̀ sì gbé wá pẹ̀lú ẹ̀rí. àrínú àrùsínà tó wá sọ pé àtẹ̀lé àfáànú ẹ̀sìn al-kitab wa sunnah àtẹ̀lé ògèdè kí ni o ògèdè wípé ó ti oppose wọn kọjọmọ́rọ̀ tí ń sọ àbí kọjọmọ́ fíù tiẹ̀ lérí ọ̀rọ̀ àǹtú. bẹ́ẹ̀ náà ni sòdíà àmọ́ tí síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí gẹ́gẹ́ tí máa tí wọ́n síwájú pé ìlú ẹ̀sìn ìlú àwọn àfẹ́ ẹ̀sìn ni ògèdè pé tó bá ṣe ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tó bá ṣe déédéé tìyẹn nù tó bá di kí wọ́n á ṣe nǹkan bí àwọn kí lọ́kàn yìí lakum dinukum waliya din ó ṣe déédéé ọ̀rọ̀ àbúrò yìí mọ́ níjọ́ tí àáfà al-Qur'ani tí sọ pé àbúrò yìí mọ́ wọ́n nílùú kan bẹ́ o nílùú Ìbàdàn wọ́n ní bí ọba yá bí okú àbí nǹkankan kálukú ọmọ rìn ní òun bẹ̀ ni wọ́n ní nǹkankan tó máa gbé wọ́n ní mùsùlùmí ọ̀bọ̀ ọ̀rọ̀ kọjá bẹ̀. àwọn àáfà tẹ sọ pé wọ́n ṣe àáfà alùsùnà yìí kò sí bí wọ́n ti lọ lè pé èsì ìṣúná tó ju ibi tó lè lọ ọ̀dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ọ̀dọ̀ àwọn afá kiri wọ́n lè fọ́ nǹkan ọ̀sá wọn kọ́ gbogbo nǹkan wọn dànù wọ́n fi àpàrà díẹ̀ ní ẹ̀sìn. àbúrò yìí máa ń sọ pé lakum dinukum waliya din sáwọn mùsùlùmí là nẹ́bí pé sínú ìsìlámù gbà àbáwọn Yahudi sáwọn mùsùlùmí là nẹ́bí àwọn pé táwọn bí wọ́n sọ pé lakum dinukum waliya din táwọn nẹ́bí àwọn àrífi sẹ̀sìn táwọn sọ pé waltakum minkum ummatun yad'una ila al-khayr ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. kápẹ́ra wa kájọ bára sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ yìí àáfàá ni ó sì ti páàsì wá sí. ó sì ti páàsì wá sí. ó tún wá pé kẹ́yìn ló kún náà lọ́wọ́ ẹ̀yà àrùsùn náà jáde ẹ̀yìn tẹ́lẹ̀ lè sọ̀rọ̀. wọ́n wá sọ pé kí ló kà wá bá mú ọ̀rọ̀ tí mo ní pé káwọn èèyàn wọ́ kí n ka àwọn kọ̀ọ̀kan jáde torí pé inú ọ̀rọ̀ ni wọ́n sọ pé fa innal qiyama ala ahula ká dúró tí àwọn tó bá náà bá tako Islam torí ẹjẹ ń wí ọ̀rọ̀ kan nínú ibi tí mo ní kẹlọ̀ léwò wọ́n sọ pé wa fi raddi ala al-mukhalifi difa'u an al-Islam min jabhatayn. tẹ́ ẹ bá fẹ́ ipe àwọn kan bẹ tó fẹ́ tako yín àbí wọ́n ń wo àwọn kan tí ọba mu tí ọbẹ̀ sí Islam wọn mu tá a bá fẹ́ tako pé tó wí ọ̀dà wọ́n láwọn èèyàn méjì ni kèfèrí tí bá ń fi Islam ṣe yẹ̀yẹ́ ẹ mọ̀ pé báyà kèfèrí ni lakum dinukum waliya din àbíkẹ́ tako ó ní àfáà sọ pé al-khatarul khariji number 1 wa huwa al-kafirul mutamakhif ẹn tó jẹ́ kèfèrí pọ́nbélé allazi lam ya'rif nur al-Islam kọ̀mọ̀rọ̀ pa Islam ìmọ̀lẹ̀ Islam ọ̀tà sí lójú ìwọ́n wu àwọn àwà kan tí ń takò Islam ẹ bọ̀rọ̀ sọ pé lakum dinukum waliya din ẹ bọ̀rọ̀ jáde sí number 1 number 2 ó ní kí ni o muwajahatu tasaddu ad-dakhili àwọn tinú ní gangan nu báyà ń gbìyànjú láti separate mùsùlùmí ẹ bọ̀rọ̀ jáde sí sáwọn náà ní kọ́yìn àti mo sọ pé ar-raddu ala al-mukhalif aslu min usul ahli sunnah kò yẹ ká gbọ́gbọ́rùn kí ló kà wá ahli sunnah torí pé ìlú ẹ̀sìn Saudi bó ti wà ní ọjọ́ sẹ́ńtà tó bẹ̀rẹ̀ bàjẹ́ ìlú tí ó bàjẹ́ papọ̀ mọ́ nínú ìlú ẹ̀sìn ọ̀pọ̀ ká má wá bọ́ sínú àwọn ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ọba sẹ́bi lẹ́nu Kùránì pé káàró la yatanahawna an munkarin fa'alu bọ́yá wọ́n ń jẹ lábẹ́ wọn gẹ́gẹ́ báwọn eléyìí ti ń jẹ lọ́dọ̀ ìjọba Saudiya wọn wá ní takò wọn lérí ìwà àbàjẹ́ kẹta wá wù wọn á sọ pé ìjọba Saudiya torí bá kí mu ti sọnù ipe ìjọba ìlú kálukú yí àtọ̀tọ̀ síra ọ̀rọ̀ àwọn ọ̀kọ́tù wọ́n ti sọ́dẹ̀sì àbí wọ́n ti sọ́dẹ̀sì náà wọ́n ní ogún àwọn ní àwọn ọ̀bọ̀rọ̀ parí gbogbo olúná tí wọ́n ń ṣe lọ́dọọdún
wọ́n gbé wá sí Saudiya náà ṣe nǹkan nu ẹ bá rẹ̀ náà wí nu tó wá jẹ́ pé tòótọ́ àfẹ́ ẹ̀sìn bá ní torí pé àfa kan sọ pé ká dúró tì wọ́n pé tẹ̀sẹ̀ yóò dáa kẹ́sì pé màá ṣe gọ̀lúgọ̀lú pẹ̀lú yìí ó ní min azamil wajibat dandan ni lẹ́ànáwó afsadul uqula torí tó gbé wà ní yóò ta ko gbogbo làákàyè àwọn èèyàn ìgbẹ́ ìlú Saudiya náà làwọn náà tó wá ṣerú nǹkan báyìí wal adiyana yóò kó bẹ́ sí púpọ̀ ala khalqin min al-mashayikh wal ulama wal muluk wal umara tá bá bárù kan bẹ́ẹ̀ tá rí káfà kan kọ́ sọ̀rọ̀ àbí ká rí káwọn ìjọba kan sọ̀rọ̀ àbí ká rí káwọn aláṣẹ kan sọ̀rọ̀ àbí káwọn ìjọba ṣe rí káwọn aláṣẹ kan náà sọ pé ẹ jáde ṣe nǹkan báyìí ẹ̀yin àfáànù ìlú wa kọ́ kí lọ́rọ̀ tí eléyìí ò ní kọ́ máa bẹ àfáà wa Nasiru Sheikh ọwọ́ sọ gbọ́dọ̀ kẹ́ pé ìnà sálàfà sẹ́rà tó pẹ̀lú àwọn sálàfù àwọn tó pẹ̀ sálàfù gidi يعتقدون عبر أن رد على المخالف من أصول الإسلام إن بنوسي ومن أصول الدين إن بنوسي وأن يتم كلاك رد الباطل واجب رد الباطل واجب كانوا مسلمين أبين أبا وتيس مسلمين بيأكفين وما في كإسلام ويسير كدا فرسي ولا نكاسي تاكوما واجب wọ́n ní ká ṣe nǹkan báyìí ní mímọ̀ kọ́ síbi ṣe ń bẹ́ ní òfin ọ̀rọ̀ tó sọ pé kí lọ́kàn wà ní kì í sọ̀rọ̀ mímọ́ wọ́n mi ń ga ayé àti dín ní ọ̀sùnmá nínú tí Islam bùkátà sí ni wọn bá ti gbà Islam tẹ́ bá ń pè wọ́n wọn bá ti gbà kó sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kó máa wọ́n fi ẹ̀sìn yín ṣeré ẹ wo àwọn àfa ló jẹ́ kí àwọn àfa tó jáde lérí ọ̀rọ̀ fídíò tí Adékọ́lá ṣe pé wọ́n á fi ìjáàbù ṣeré wọ́n fi kẹ́bà ìṣeré ntọ́ yẹnu àrọ́dọ̀ alẹ́ mọ̀kálífìnù bó ṣe jẹ́ pé Adékọ́lá yìí ṣe mùsùlùmí kírísítẹ́nì ni wọ́n ń ṣẹ̀ṣẹ̀ míì àwọn àbá dìde kọ́ ọmọ khayra qiyam wọ́n dìde dá wọ́n sọ̀rọ̀ dá ẹ̀yìn òní ara kẹ́nìkan wá sọ pé ìṣẹ̀bí kírísítẹ́nì ló ṣe ṣẹ̀bí kírísítẹ́nì ló ṣe kọ̀kílọ̀ kan wá ń bẹ̀ là eléyìí náà jọmọ̀ ọjọ́ mọ̀ gbà eléyìí o ẹ ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí àtàkùọ́ tó ta jẹ́ mùsùlùmí rẹ̀ ń gan tó wá fi ẹ̀sìn tí wá ṣe yẹ̀yẹ́ òní ó yẹ ká takùọ́ wọ́n sọ pé min manahijil haqqi allati tawafarat biha an-nusus nínú ojú ọ̀nà òótọ́ ìsìlámù wa nu tí ó ní àwọn eríṣiríṣi náà sùkúránì àtàdísà náà Muhammad ìfẹ́ bí yẹn bá wà kankan ẹ sọ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ nílé jáde ẹ tó bá jẹ dòdò onísòdodo oníṣekíni o onísòdodo kí o wá gbọ́rù gbọ́dọ̀ ní pé kí lọ́wọ́ kàn wá iyọ̀ ń bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àní ń pọ́n ètò wa sọ pé ìjọba Saudiya ló ṣe ìjọba kálukú yàtọ̀ọ̀tọ̀ àmọ́ bí kálukú ọba gbowó ẹmọ èdè Yorùbá sọ tẹ́ padà translate ẹ̀ tẹ́pìlẹ̀ rẹ̀ tẹ́ fi gbowó tẹ́ ẹ bá lè ṣe léyìn ẹ̀yìn náà lè ṣe fatuwa tẹ́ translate sí Lárúbáwá káwárí kí Saudi ọmọ wa ṣerú nǹkan báwọn ni wọ́n tẹ́wọ́ gbarú nǹkan báwọn ni tó jẹ́lu ẹ̀sìn tó jẹ́lu àfẹ́ ẹ̀sìn ká sọ bá a ní alimisili haza yasubul qalbi min kamali nǹkan fil qalbi islamu wa iman kò sẹ́ni tí mùsùlùmí rẹ̀ lágbà tí ìmánì rẹ̀ lágbà wọ́n sọ pé bíbàjẹ́ bá ṣe ń jáde nílùú káàkiri wọ́n tẹ́wọ́ gba gbogbo nǹkan káàkiri kò yẹ kó jẹ́ Saudiya ẹ̀yin àfẹ́ ìwà kéèsì sí kílẹ̀ yín náà rí sọ ìyẹn onímọ̀ lu wa bá alára bá ń sọ̀rọ̀ àwọn àtàkì ó lè mọ́mọ́ àmọ́ ìyẹn lédè ìlú ẹ̀yẹ sọ̀rọ̀ kélédè ìlú wa sọ pé kí lọ́kàn wá ń bẹ èmi wò pé ọ̀rọ̀ wọn ṣe ọ̀rọ̀ tó dáa tá a bá sì ní pé báyà Saudi ìlú olówó ni bálàdù petrol wọ benzine bálàdù neft wọ́n lépo wọ́n lọ́rọ̀ ajé wọ́n ní gbogbo nǹkan wọ́n ní gold wọ́n fẹ́ máa fi yọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ máa táwọ́ gbà tí ọ̀yẹ́ nú ẹ̀sìn táyìn bá jẹ́ àfẹ́sọ̀rọ̀ kẹ́ jáde sí wọn torí pé ààrí ní Andalus tá a mọ̀ sí Spain ìlú àfẹ́sìn ni ayọ̀ àti fàájì mọ́kànlá náà bá kún máa tẹ́wọ́ gba ilé ìdí èbó bá gbé wá ní ó padà di pé èbó padà gba ìlú Spain lọ́wọ́ wọn táwọn àbá kan fi sọ pé fi ardi Andalus tultazu na'ama wala yufariku fi alqalba sarra ẹ wo tí Andalus fi kọ ẹ wo tí mùsùlùmí fi control Spain
nígbà tí ayọ̀ pọ̀ fàájì pọ̀ àìkàkà kó mọ́nú ẹ̀sìn ọ̀bàrà dìlú mi àbí òdìlú mi irú ẹ̀ náà lélẹ́yìn tó fẹ́ mọ́ ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń wọbẹ̀ lẹ́rìsìrìsì tó ẹ̀kẹ́ iná lè pass pàtó pé kí ni pa àwọn àfa Yorùbá wọ́n ti pè àṣẹ ara mòdì wọ́n ti sọ̀rọ̀ pa ní Saudiya tí ó pè wọ́n dá sọ̀rọ̀ wọn ò wọ́ pé dúdú lélẹ́yìn àbí Yorùbá lélẹ́yìn conference bẹ́ẹ̀ wọn lọ tí ẹ̀yin náà bá kápá àti lè ṣe ẹgbìyànjú tẹ̀ bá kápá rẹ̀ sí bí social media ni àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ yín tó wà lọ́wọ́ lè translate ẹ̀ ipe pa àwọn àfa àti wọn nìkan nìkan wá sọ pé kílọ̀ kàn án bẹ́ẹ̀ lọ́dẹ gbà pé tó ṣe Andalus tí wọn ká pé kílọ̀ kàn wá ń bẹ̀ ọ padà wá di Spain lónìí tó dìlú àwọn ẹlẹ́sìn mi tọ́lọ̀ sọ pé inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim díẹ̀ nìkan mọ̀ bàjẹ́ Subhanallah. díẹ̀ nìkan mọ̀ bàjẹ́ díẹ̀ nìkan mọ̀ bàjẹ́ kí wọ́n sọ pé kọkàn èsì alùsùnà àbí èsì alùsùnà o àbá tó sì pè é sí àkèsí wọ́n rí pòyìn ni wọ́n wá disappoint ara níwájú wọn ọlọ́run máma gbogbo má bá ti ń pààyàn léla yọ ọlọ́mọ sí wa lẹ́nu àpọ́nlé mẹ́ ọlọ́mọ tẹ̀wá wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.